kí máa sọ̀rọ̀ lọ. máa sọ̀rọ̀ rẹ̀ orí tó dán iná ni mò ń wò pé òun náà lẹ fọṣẹ lẹ fi lẹ́tìntì gbà yẹn. ẹ̀rù wà ń bẹ̀ nígbà yẹn. ìsìn ó ti daṣálẹ̀ báyìí. mo ṣe wá rí gbogbo bíi sàárè ajá ìpè yé mi náà. ṣìríṣì àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n á ti bí yín lóríṣiríṣi béèrè ọ̀rọ̀. yes àwọn èèyàn ní táwọn fẹ́ gbọ́ gangan ní tí ọ̀rọ̀ yín fi wá padà já sọ́pẹ́ gẹ́gẹ́ bí orin tẹ́ ẹ gbé jáde yìí ní tí mo sọ lọ́sẹ̀ tó kọjá ni pé àwọn tó bá jẹ́ olólùfẹ́ bàbá Ìjẹ̀ṣà kí wọ́n lọ sórí social media kí wọ́n lọ download orin yìí á jẹ́ ara contribution wọn sí ìdìde bàbá Ìjẹ̀ṣà Omiyinka. Níbo la ti lè rí àwọn orin yìí níbo ló wà tá a ti lè download ẹ̀. Fídíò ẹ̀ wà lórí. ok ẹ ti ya fídíò ẹ̀. Fídíò ẹ̀ wà. Akọ̀dọ́gbọ́n sí náà ní o.